àní bínú eku olórògbò káwá kíná bọlé ẹni tó bá dánrú rẹ̀ wò lásà ẹ̀bi ni ó jẹ òríjínà ọmọ àlè ni wọ́n ń pè wọ́n irú wọn ní famasunlé ẹni ibi tí sùsérò nà Jagunlabi tún ti dé o tí fọ̀rọ̀ kọ lọ́rọ̀ mọ́lẹ̀ ń òràngún ṣẹ́ ògbórí afẹ́fẹ́ pariwo lálá bí eruku ẹ̀bá ọ̀nà tí pagbo yìí ni ká tún ti dé o bẹ́mubẹ́mu gbéná kárí tó ń yàtá awúwo lọ́kàn bí ọ̀rọ̀ àṣírí ọ̀rọ̀ tí kamọ́láyà bí àpò ẹ̀pà ó tọ́jọ́ mẹ́ta ẹ̀yin olólùfẹ́ báwo ni ẹ kú àkókò yìí ẹ kú bójú ọjọ́ ṣe rí kó lè dá lóhun táwa ń bá kiri a tún ti dé náà nù ẹtẹ́ tí yín ẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀ Àjànàkú àgbọ́gbárímú lohun tí mo kà lójú ìwé ìròyìn akéde àgbáyé jẹ́ ohun tí mo rí kà jọni lójú ó yani lẹ́nu ìràwọ̀ ọmọ Yorùbá àtàtà ní kú Tolúlọpẹ́ Arótilé tó jẹ́ pàùlá ìtọ́jọ́ jẹ́ ní amáyà bọ́ ni wọ́n gbéṣẹ́ ìbìrán tó fẹ̀mí ẹ̀ ṣòfò Àjànàkú ohun kan tí máa ń jọ mí lójú lórí ọ̀rọ̀ ìjọba tá a ní lórílẹ̀‐èdè yìí àtàwọn olówó ogbó ilẹ̀ yìí ni pé ó dìgbà tá a bá pàdánù ògbóǹtarìgì akọni ọmọ kí wọ́n tó sojúṣe wọn lé wọn lórí ayé yìí ti ta Ọlánípẹ̀kun Ọládàpọ̀ kú nílẹ̀ yìí ọjọ́ tó wọ ká ilẹ̀ sùn lẹ́tọ́ mọ rírì akọni ọmọ Dàgírìn ṣé kò yẹni lẹ́nu pẹ́ni tó ti lọ sójú ogun tí ò kú Tolúlọpẹ́ jagun Boko Haram pẹ̀lú àwọn Fúlàní fínníladìyẹ ń toko èèmọ̀ ń bọ̀ Tolúlọpẹ́ mórí bọ́ ó fakọyọ COVID-19 bẹ́ẹ̀ ń ta kò pa ó ti wá jẹ́ rìfáàsì ọkọ̀ ni ó fẹ̀mí ẹ̀ ṣòfò. ṣé ká má parọ́ o ikú tó pa Tolúlọpẹ́ Arótilé lọ́wọ́ kan ẹ̀rù ń nú bó tipẹ́ lolóògbé sì ti ń dábọ̀ rẹ̀ ọ̀rọ̀ yìí lórí àṣeyọrí tó ní tára ń kan wọ́n lé lórí ẹgbọ́n kí lọ́mọ ọlọ́mọ ṣe ọ̀pọ̀ ìgbà sì làwọn tó dì kákàdì kúkú ti dọ́mọ ológun lọ́nà tó sì padà mórí bọ́ ẹ wá wáyé wa ẹ wo ibi tá a wá ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà Àjànàkú ọdún tó lọ ni mo bá ọmọ Yorùbá yọ̀ tí mo sì dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun mo dúpẹ́ lọ́wọ́ ọmọ aládépá àti rákọni ọmọ nínú wa kí ni irú èyí lohun tó wá ṣẹlẹ̀ níyà 2020 ògòdì ẹ̀mí pin ẹ wá wo Tolúlọpẹ́ bó ti ṣe dẹni àgbégbìn bí èbù ọ̀gẹ̀dẹ̀ èyí mà ní èyí ga ojúsomi tó Àjànàkú mọ́ mi kanlẹ̀ ní tẹ̀dùntẹ̀dùn àánú abiyamọ ṣe mí mo gbára dálẹ̀ mo mórókún tẹ̀pá èrònú mo gbàgbọ́ndò lọ́wọ́ irú ikú wo ló pa Tolúlọpẹ́ Arótilé akọni ọmọ ikú èyí tó wá ṣe lọ́tẹ̀ yìí ò tọ́ o ẹ wá wo bó o ṣe fi lé Arótilé tó sọ wọ́n sókolombo kò sì sẹ́ni ó lè gbọ́jú orí ìmọ̀jèsí tí wọ́n dẹ̀mí rẹ̀ lóró bírú wọn jorí ahun tó wọn ní láti bá wọn kẹ́dùn nígbẹ̀yìn ọ̀rọ̀ kò burú o mi bẹ́ẹ̀ sá ti pa gbogbo oníṣẹ́ ibi bájá yín lógún ọdún láyé ẹran ògún ni lókè èpè ó dájú sáká ẹ gbọ́ ná talẹ́ni tó ṣépè fọ́mọ Yorùbá pé ká má ṣe rọ́wọ́ mú pé ká má ṣe ta wọ́n yọ ègún wo ní ń jà wá tó ní ká mọ́ wà nípò kan agbára tó ta wọ́n yọ bí wọ́n rẹ́ni ó rápálá gòkè tírú wọn délẹ̀ lérí bí wọ́n ti ṣe ṣẹ́ wọn lórí burúkú wọn mọ gbà lérò. àmọ́ ṣá o ẹ̀yin àgbàlagbà tí ń bẹ nílẹ̀ Yorùbá ẹ̀ tẹ́tí yín gbogbo ẹ̀yin lọ́balọ́ba pẹ̀lẹ́yìn ọrùn ìlẹ̀kẹ̀ gbogbo yín pátápátá ẹ̀ tẹ́tí yín ẹ wá gbóhùn tí mo fẹ́ sọ tẹ́ ẹ bá dákẹ́ lórí ọ̀rọ̀ Tolúlọpẹ́ Arótilé tẹ́ ẹ wá solúṣàn tí kú tó pa á ṣe pé ẹ ò ráyé wá ilé ayé asánlẹ̀ wá ayé yín ò wúlò. ẹ̀yin ẹwẹ́ni tí wọ́n ṣekú pa lórílẹ̀‐èdè Amẹ́ríkà láìpẹ́ I can't breathe gbogbo ayé ń ló gbarata tínú wọn ò dùn tí wọ́n sì bọ́ síta láti mọ irú ikú tó pa ọmọ ológo àtàláwọ̀ dúdú funfun pẹ̀lú àyìnrín gbogbo wọn ló fẹ̀hónú hàn. Àjànàkú ọ̀dọ̀ àwa Yorùbá ni mo ti rí tọ́rọ̀ ara wa ò jọ wá lójú ohun gbogbo bí eré ni ló jọ lójú wa. èmi Àjànàkú dúpẹ́ lọ́wọ́ àwọn tó lọ sílùú Kogi láti lọ bọ́mọ tó kú kẹ́dùn tó lọ kí ìdílé Arótilé adúpẹ́ fún tàbẹ̀wò tẹ́ ẹ lọ ṣe sí wọn ó kù nìbọn ró ikú tó pa Tolúlọpẹ́ Arótilé ó yẹ á lè tanná wò díẹ̀. ṣebíran làwọn ọmọ Yorùbá máa ń wò ẹ sì gbàgbọ́ndò lọ́wọ́ wọ́n pa wá lọ ẹ sì lajú ẹ sì gbarata kí ló dé kí lóhun tẹ́ ẹ wá gbélé ayé yín ṣe Big Brother Naija lẹ̀ ń wò lórí móhùnmáwòrán
àtọjọ́ tí wọ́n sì ti ń ṣètò òun ó ti dán ọmọ Yorùbá mélòó tó ta wọ́n yọ tó rọ́wọ́ mú tí wọ́n gbówó ńlá gọbọi fún ẹjẹ́ ronú yín kọjọ́ tó tẹnu bepo fún wa. Tolúlọpẹ́ ti jagun bandit tí ò farapa ó ti jagun lójú òfurufú ó ṣẹ́gun ni. Tolúlọpẹ́ ò bógun lọ àti gbọ́ pé rìfáàsì ọkọ̀ ló pa á ṣe ìwádìí pé lọ́wọ́ kan ẹ̀rù talẹ̀ ni ó gbéṣẹ́ fẹ́ níbi tó lọ fẹ̀mí ẹ̀ ṣòfò. Gbogbo ẹ̀yin ọmọ Kogi gbogbo yín pátápátá ńlá kí o a kú ara fẹ́ra kù a sì kú léde ìràwọ̀ ńlá tó já. Gbogbo ọmọ Yorùbá lápapọ̀ a kú àdánù akọni ọmọ tí wọ́n bínú orí yọ lára wa. COVID-19 ń bẹ níta Tolúlọpẹ́ òrìjà kòró wọ́n bínú ọmọ ológo títí wọ́n sọ́dẹ ní àgbégbìn. Ẹ̀gbọ́n náà ta ní gẹ́gẹ́ ní mọ́sáàsì ta ló bí ọmọ olórí burúkú ọmọ tó pa Tolúlọpẹ́ wa láì tọ́jọ́. Mo ní ta lòmùgọ̀ ẹ̀dá tí jọ́bọ níṣẹ̀lẹ̀ ta lẹni tá a fi ṣe ikú rán sọ́mọ ológo. Ẹni tó pa gúnigún wọn ò ní kádùn ẹni tó pa kàlàmàgbò irú wọn ò ní kóṣù mẹ́fà. Ẹni tó bínú Tolúlọpẹ́ tó káwọn òbí ẹ̀ lẹ́yìn kíkú oró pa wọ́n kó pa wọ́n tẹbí tará wọn ni. Ìbànújẹ́ ló jẹ́ fáwọn òbí kí mọ̀jèsí ó tójú wọn wọlẹ̀ bí òòṣà. Ọ̀rọ̀ ńlá lẹ dá o iná ńlá lẹ fi jó wa òfò ńlá tí ò ṣe é ròyìn lóhun tẹ́ ẹ fi ṣe wá àwa Yorùbá. Ẹ̀gbọ́n náà níbo la tó ti fẹ́ rírú Tolúlọpẹ́ ńlẹ̀ yìí níbi tó ṣe páwọn obìnrin tá a tún lè gbójú lé iṣẹ́ olóṣó ni wọ́n ń ṣe nígboro. Ọ̀gọ̀rọ̀ ẹ̀dá tá a ní láàárín wa bí ọmọ ìlérí igbó ni wọ́n mu nígboro. Ẹni a tún lè fọkàn tán ò sí mọ́ ẹni tá a gbójú lé fóònù ni wọ́n ń já gbà lérò náà. Ẹ̀dùn náà kí lóhun tó dé gan tó ṣe pé ìran igi tó tọ̀kan kì í pẹ́ ń gbó. Àwa lè torí pé wọ́n pa wá dẹ́mi wa légbodò ká wá ya gara wa sí gboro. Ìlérí Olúwa làbá tẹ̀lé ká gbé jẹ́ fórí ká pọmọ ológo kọ́ ló yẹ ká mọ̀ gbà lérò. Ó yẹ lè protest ká fẹ̀hónú wa hàn ká lè mọrú iná tó fi jó wa láàrin Yorùbá. Ẹ jẹ́ pa Big Brother Naija tì ẹ jẹ́ palẹ̀ ọtí ilé àríyá agbo àríyá tì ẹ jẹ́ àjọjàjà ara wa. Ikú tí ń pojú gbà ẹni ṣèbọ̀wé ló jẹ́. Kàfáyá Sanni tó tún kù ńlẹ̀ yìí ẹ̀yin ọmọ Yorùbá. Táyán bá kọlù téèrà bá ilé rìn pẹ́rẹ́ ajẹ́páyé yín ò wúlò. Nehemiah ìgbẹ́kẹ̀lé fọlọ́run sọ pẹ̀lú Festus. Gbáyégún ni wọ́n wà nínú mọ́tò Kia Sorento tí wọ́n sáré kọjá Tolúlọpẹ́ gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́. Adéjọ́ la gbọ́ tó kì í jí a rìfáàsì mọ́lẹ̀ tó fi rìfáàsì kọlù Tolúlọpẹ́ látẹ̀yìn tó sì ṣubú yakata. Tó bá yẹ pé Tolú ṣubú nìkan ni ìbáṣedùn gbọ́ gẹ́lẹ́n tó ṣubú lálákọ̀ọ́rí tó fi mọ́tò gorí ẹ̀ mọ́lẹ̀. Ajárakú ibi ó ń lọ lọ́wọ́ dé yìí o. Nehemiah tó fi mọ́tò kọlù Tolúlọpẹ́ kì í sọmọ ẹgbẹ́ ọkọ̀ òfurufú. Sìfílíà ló jẹ́. Ìlú Kaduna ni wọ́n ti jọ lọ léèwé ibẹ̀ sì ni wọ́n ti mọra wọn. Irú eré wo ló fi rìfáàsì ọkọ̀ sá tó fi dohun tó fẹ̀mí ẹ̀ ṣòfò. Ṣebí tó bá ṣe pé wọ́n mọ tí yóò ní ṣebí wọ́n tún lè rí yẹn tìràn mọ́. Obìnrin àkọ́kọ́ irú ẹ̀ lórílẹ̀‐èdè yìí igídá àwọn ajunilọ́ ti fọwọ́ agbára lé wa lórí. Ẹ gbọ́ oyè á lè gbára ta. Ẹ dákun ẹ má ti jẹ́ wọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí níran ẹ dákun oyè á lè gbé ìgbésẹ̀. Wọ́n ti sí o ó sì ti lọ àmọ́ ipa rere tó ti gbéṣe ńlẹ̀ yìí kò lè lọ títí láìkànnì kéṣe la ó mọ rántí ọmọ ológo. Good night. Tolúlọpẹ́ Arótilé èmi Àjànàkú bá dilé Arótilé ṣèdárò. Tó oyin ṣe tán oyin lọ́nú kókó igi. Ìran àwọn afẹ̀ǹbòjò wọ́n ń lọ sísà ebè tó kọ́lé sí ń jọ́sí. Mo lémi Àjànàkú mo fẹ́ mọ́ ọ lọlé bàbá mi tó bí mi lọ́mọ. Èmi lọ́mọ òṣòro fọ́kòkò ẹ̀gẹ́dẹ̀ àlùjọ̀nú akéwì táyé ń wí. Agbọ́n olóko ni mí bàbá tí sojú alábòsí kàṣà ń gbòà.